gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. iná àdàmọ́ kánà ṣe kánà bàbá wà lágbègbè lálùfáà wa. rárá torí pé rìsáàlà tọ́lọ́hún fẹ́ fà ná Muhammad Allahu alaihi wasallam ó ti wà ńlẹ̀ tọ́lọ́hún ti sílẹ̀ kalẹ̀ khatamu nabiyina rẹ̀ ó ti wà ńlẹ̀ imamul mursalina ó ti wà ńlẹ̀ alukurani ti yẹra gbogbo tọ́lọ́hún fẹ́ fà nábì ti wà ńlẹ̀ àti isilamu ni àti gbogbo ẹ̀ ó kú kẹ́ ni ó dé kágbé fún nígbà ni ó dé ọkọ̀ tọ́dọ̀ àwọn kèfèrí ibẹ̀ ló ti jáde sallallahu alaihi wasallam bàbá tó bí ó kú ìyá tó bí ó kú bàbá rẹ̀ ó kú ọwọ́ á kú Abu Talib tí jẹ́ gbọ̀n bàbẹ́ Abu Talib yìí lọ́wọ́ gbà wípé ọmọ Abdullahi àbúrò mi rèé èyí máa tọ́ ìjọ náà kèfèrí ni wọ́n ọmọ ọlọ́run ọwọ́ bẹ̀rẹ̀ sí tọ́ àná Muhammad sallallahu alaihi wasallam ìwọ̀n tọ́ bọ̀ wá kí bí sànnábì ó tó dé ní ti ń tọ́ ìwọ̀n tọ́ pẹ̀lú dáadáa ọ̀jà mbẹ́ ọ̀dà débi wípé tó ń ṣe ọlọ́run bá fún un lẹ̀lẹ̀ lápèjúwe yóò wá ní kí yóò wá jí pé wọn náà mọ̀ ǹdẹ́ yóò wá àwọn ọmọ tiẹ̀ tó bí yóò wá ní ẹ̀sọ́ kalẹ̀ wọ́n lè gun eré bẹ́ẹ̀dì yóò gbé ọmọ àbúrò rẹ̀ eré bẹ́ẹ̀dì yóò wá gbá àwọn ọmọ tiẹ̀ sílẹ̀ lẹ̀ ó ti yé torí pé ọlọ́run ò ní kọ́rọ̀ ànábì ó dàrú láti pilẹ̀ ó jáde lára bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọwá bàbá tó jẹ́ ní eré ànábì ni máa wà ládàkùnrin bàbá yìí nà kọ́ tó o ti bá èèyàn bùkàn òbí mi rí láti àtọlẹ̀ dọ́lẹ̀ kòsọ́ yìí bàbá kẹrin tí kòsọ́ yìí bí Abdulmanaf bí Hashim bí Abdul Muttalib láti bẹ̀ àti ìyá àti bàbá aṣẹ́wó òsínú wọn aláburú òsínú wọn èèyàn bú òsínú wọn wọn lè jẹ́ kèfèrí àmọ́ wọn ọ̀já aláburú wọn ní dọ̀míìrù tó dáa nígbà wá di wípé àwọn yóò náà wá kú náà wá gbà ọ bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ ìgbà tí ń tọ́jú rẹ̀ ọwọ́ fẹ́yàwó fún kọ́bílà lìbíńsà ló ti fẹ́ Khadija fún nítorí ṣe fún un ní Abu Talib wa ní anábì wa ní mo rí ìyàwó tí ń fẹ́ wọ́n ti fẹ́ kí wọ́n á sọ fún yín ni ó ní bọ́lé wọn ó ní ìran Quraysh náà ni àmọ́ ọ̀tọ̀ ní ìdílé tiwọn ọwọ́ nítọ̀ ẹ̀ ń sún bẹ́ẹ̀ ọwọ́ àtẹ̀lé ọmọ rẹ̀ lọ tí ń jọ ọmọ àbúrò rẹ̀ tí ń gbé lọ rẹ̀ ọwọ́ adébẹ̀ ìwọ́n wí pé ẹ̀yin ará àdílé yìí ń sọ fún àwọn Warakatu bun Nawfal òun ni ó kù fún Àdíjà ní bàbá níjọ náà ni wọ́n sọ fún wa wípé inna Muhammad ibnu akhi o anabi yìí ọmọ àbúrò mi ni o wala hu fi Khadija rọgbà ó ní ọkọ kọlifáyì rẹ̀ wípé man la yuwazanu fi Quraysh fatan illa raja alayhi birran wa adilan wa sidqan wa amanatan àti àmánà àti dáadáa àti oore àti kágbó dédé kí wáyé ọ̀dà ní gbogbo òǹran wa kò sí ẹni ó tó Muhammad yìí àwọn ọmọ tiẹ̀ sì ń bẹ ńlẹ̀ dáa kó ti láwọn ọmọ àwọn òtónu ọwọ́ ni wà inna lahu fi Khadija rọ́gìbà ó lóun fẹ́ fẹ́ Àdíjà wọ́n làá fi rọ́gìbà àbí Àdíjà náà lóun fẹ́ fẹ́ ọ ní bàmá àbákùtùmí náà gbọ̀dọ̀ àkìfà àlàyé sàdá àkìtẹ́ ẹ̀ bá gbà lọ́wọ́ rẹ̀ kò ní nǹkan kan ó ti wá èmi náà ní tọ́jú rẹ̀ wọn èmi náà ní ọ̀dọ̀ mi lẹ́sìn ìbéèrè o òun lọ san sàdáàkì Abu Talib lọ san sàdáàkì ó ń ṣe Ọlọ́run dé bí gbogbo àwọn ìyàwó rẹ̀ dé fẹ́ gbogbo àwọn ìyàwó ẹ̀ òun lọ san ti Àdíjà tí ń jẹ́ àkọ́kọ́ ìyàwó ẹ̀ orí nu àbí bí sàwa dé tán ó tún wá gba ìpè ọ̀wá wípé ọmọ tí mo tọ́ nítorí wọ́n ń pè wá pé a máa wá sin Ọlọ́run kan àwọn Kùrẹ́ṣì wa ń bínú wípé ànábì ò jẹ́ kí àwọn gbádùn gbogbo ìgbà ní kọ̀ndẹ́mù àwọn òòṣà wọn àwọn ọ̀pá wọn lọ bá Abu Talib wọn mú ọmọ kan lọ ọmọ igi náà ni wọ́n ní ya Abu Talib afún ọ ní ọmọ yìí ọmọ ike yìí máa tọ́ títí tó fi dàgbà àtòkù rẹ̀ àtàyè rẹ̀ wọ́n lóní. àmọ́tẹ́ gbàǹkan lọ́wọ́ rẹ̀ wọ́n ní kíni ó fún wa ní Muhammad yìí ọmọ àbúrò rẹ̀ yìí ó ní bò lẹ́sẹ̀ ọ̀rọ̀ abẹ́ pa èyí ṣe fẹ́ pa ó ní kò di agbádùn gbogbo ògbà ní àfọ̀sálẹ̀ káfọ̀sálẹ̀ káfíláàtà àti òzálẹ̀ gbogbo ògbà ní bóòsára kò di agbádùn wàhálà rẹ̀ ti pọ̀jù á pa Abu Talib ní ọ̀dà bẹ́ẹ̀ ọ̀làkà yìí wọn múnádókò dáadáa ọmọ tèmi kí n filẹ̀ fún yín kẹ́ ẹ pa àmọ́ ọmọ tí kí n bá yín tọ́ kó yé ó ní tẹ́ ẹ bá kéré ibú kú yà yín ogun yẹn ṣe rí ibú ni
wọn ni ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ báwa sọ fún wípé kọ́dákẹ́ kó ṣe jẹ́ tí ọba ṣe jẹ́ apá Abu Talib bá ń bẹ̀rù ó sì ọlọ́run wá dé ó ní yá Muhammad ó ní ẹ̀sìn tó gbé wá òótọ́ ni àmọ́ yíyá yín wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wá jẹ́ wọn pọ̀ yẹ fẹ́ kù rẹ̀ nísìn torí kò sí ní ti fi jíṣẹ́ fún àwọn ìyókù mi ti ń bá lọ dákun ṣe jẹ́jẹ́ má pè wọ́n má fi wọ́n lẹ̀ Ànábì ní wallahi law wada'u shamsa ala yamini wal qamara ala yadhari ala an atruka hadha al-amr ma taraktuhu hatta yudhhirahu Allahu aw ahlika dunahu. Ànábì ní law wada'u shamsa ala yamini kó gbé òrùn kó ti gbóná tó ni kó gbé sí mi lẹ́jì kọ́ọ̀tún wal qamara ala yadhari bó sùpá ti tutù bí búlọ́ọ̀kù ni wọ́n wá gbé sẹ́jì káwọ́sì ala an atruka hadha al-amr pé kí n fi pípé tí ń pè wọn sí dọ́lọ́hùn yìí lẹ̀ Ànábì ní má tààrà tù ó dún wájú Abu Talib bàbá ee ní fi ilé mi ṣe máa jíṣẹ́ lọ́nà ọlọ́run lọ́nà mi àtàyò yìí rà wúlá o títí tọ́lọ́hùn ó fi fi hàn ayé wípé òun lòun náà mi àwọn àlíkàdúnà òbí ọba wa fi hàn ayé kó wọn kú ẹ yòókù àná Muhammad ẹ yòókù àná mi dáadáa kàdígbà tó wúlẹ̀ eré Abu Talib kan tá a sì ní tẹ́lẹ̀ pé yẹn kọ́ sọ fún yín pé èmi lọ́ ń bá wíwá ni èmi tó yẹ pé mi ní tọ́jú rẹ bọ̀ wá Abu Talib fẹ́ràn oṣù ọlọ́run púpọ̀ ọfẹ́ràn rẹ púpọ̀ ọfẹ́ràn rẹ bọ̀ háyà ọlọ́run sì sẹ̀sẹ̀ fóun náà ẹ̀sẹ̀ tó fẹ́ fún ní sẹ́yìn náà. arábìnrin àná Madinatul ilmi wa Aliyu bàbá arábìnrin mi Madina mímà Ali ní báàbù rẹ̀ níta nàtọ́rọ̀ fi sànú Ali débi mímà bẹ́ẹ̀ òun ló ní májúmú gbogbo sàhábà ọlọ́run fi kọ́mpẹ́sẹ̀tì báwọn ọmọ tí ń lọ dàbà. Àmín. Yọ kọmpẹsẹti ẹyin náà. Àmín. Kí ni wọn bẹ lọ ń bẹ ni wípé Abu Talib wa ni ya Rasul ẹyà Muhammad ó ní sẹ bó ti wínú ó ní bẹ́ẹ̀ ni bó ti wínú ó ní bẹ́ẹ̀ ni ó lọ ní filẹ ó ní bàbá wù ó ní kàkà bẹ́ẹ̀ kọ ya kú ó lọ ní kú wàláhì. Wallahi la yasilu ilayka bijamu'ihim. Wọ́n ní promise yẹn lónìí pé la yasilu ilayka abadan bijamu'ihim. Bijamu'ihim. Ti pọ̀ tó ni bí gbogbo kùrẹ́sì ṣe pọ̀ tó ni ọ̀sẹ́ni tí ó fi nǹkan kan sí ọ ẹnì kan àgbọ̀dọ̀ fọwọ́ kàn ó bẹ̀lẹ̀ tí ó kó wọn gbà ó bẹ́ẹ̀ yẹn bá gbà ó ṣe ní ibú ṣàgbàbọ̀. Hatta títí tó wọn fi da yẹpẹ bóra bí aṣọ ọ̀sẹ̀ nìkan tí ó dààmú rẹ̀. fọ́sídà bí àmúrídá. nítorí gbé wá tó ní olúwa lọ́rùn òní fàṣídà má wulẹ̀ ṣe yàrá ma látòní lọ yá máa ṣe ń ta gbangba ẹni ọba tó bẹ̀ bọ́ wá bá o. Don't care o ti yẹ don't fear o ní problem o ní wàhálà máa bá ṣe rẹ lọ. wàbùsírí mi dáa. wàkọ́nà nínú òyìn náà. wàbùsírí mi dáadáa ìró nínú tó gbé wá máa lè jẹ wàkọ́nà bí ìyàwó yìí náà o sì máa fúrẹ́sì dáadáa kọ́dà má rojú má sì kó susu má jíṣẹ́ lọ́lọ́ yìí ń bẹ lẹ́yìn rẹ̀. Fada Awutani ó pè mí náà sí oní wọn jẹ oní ń jẹun ó ti pè mí náà síbi ẹ̀sìn tó gbé wá. Fada Awutani. Nítorí sọ fún mi ní wípé òun ṣe wá sí fún mi kí n kú òun bí òòsà kébì náà kí n tẹ̀lé ọ. Làkọ́dí sọ̀dá kìtà ẹ̀ bọ̀ làkọ́dí sọ̀dá kìtà. Ọ̀sọ̀dà òdodo lọ́sọ̀ nítorí gbé wá dà ẹ̀sìn rẹ̀ dà wàkúntà bá dámà fún màkọ́ dámà. Lẹ́yìn tó gbé wá ní àti mọ̀ ọ́ tẹ́lẹ̀ pẹ́lẹ̀ pé ẹni ó sì fọkàn balẹ̀ sí ni ọ́ òun ló jẹ́ màá wípé n tó gbé wá wò ní parọ́ tọrọ ọ̀parọ́ rí. Àrọ́ dìgbà bìí dá ẹ̀sìn tó gbé wá fún wa. Èmi Abu Talib mọ̀ mà bí annahu ipe ẹ̀sìn tó gbé wá bá wa yìí. Bàrí yẹ́ ti ní inú ẹ̀sìn tó lóore nínú gbogbo àdìyá àdìlẹ̀bàríyà gbogbo ẹ̀sìn téèyàn ń sìn láyé ẹ̀sìn rẹ̀ yìí òun ni nàmbà wọn àwọn ló dájú. Láwùlàlùmá. Kí ẹ bá sọlá wípé àwọn èèyàn máa bú mi wípé Abu Talibi ọwọ́ àfi wálẹ̀ olóhùn lè bọ́ máa bàbá máa kúrò rẹ̀ lọ ìṣègbà wọn máa wá sọ ńlẹ́nu lù àwọn àzárí ìdárí suspected. Wọ́n bú mi wọ́n bẹ̀rẹ̀ lè pa mí. Làwọn jáde jáde. Èmi là kọ́kọ́ ẹni tó ọba kọ́ gbà kí n máa bọ̀ polówó rẹ̀ kí. Àmọ́ ìfẹ́ kí wọ́n bá èé ṣe tí Abu Talibi òfin sọ wípé òun bá nábì polongo ìsìlámù ọjọ́ náà. Ó fi tiẹ̀ lẹ̀ ń fi ń protect rẹ̀ torí tóun náà bá fi wọnú ẹ̀ wọ́n rí wọn pa.
yóò kú lára wọn àmọ́ fẹ́ máa bẹ pẹ̀lú wọn kó lè máa rí àwọn information. Abu Talib ò ní wọn náà bẹ́ẹ̀ni bọ́ ọba ní ẹ̀rí tó yanjú nípa Abu Talib ọ̀wọ̀ náà ọ̀yà mẹ́rin náà wa àdíìsì tó mú wa náà ni wípé wọ́n bí anabi yìí kéwòn Abu Talib wa ó ní huwa fi dọ̀hí minan nar wàláwùlà àná làkàna bí darakil asfali minan nar ó ní Abu Talib anabi ní huwa fi dọ̀hí minan nar ń bẹ ní àárín náà tí e bá sàlùbáríkà àfonúfojì náà tí e bá sàlùbáríkà tòun ìsàlẹ̀sàlẹ̀ ni ọba wà òun lòun bẹ lọ́hùn pé kọ́ba òun gbé e sókè kọ́mọ̀jẹ̀ kí náà wọ́n máa jẹ́ púpọ̀ àdíìsì tó mú wá ní àdíìsì yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ nǹkan méjì ni òjò lẹ́sẹ̀ ńlẹ̀ alákọ̀ọ́kọ́ jẹ́ nkọ́kọ́ bá ọjà alákọ̀ọ́kọ́ mẹ́ ni wípé dọ̀họ̀dọ̀ wọ́n yẹn lò ó fún ná omi ni wọ́n á lo dọ̀họ̀dọ̀ wù fún wọ́n yẹn lo dọ̀họ̀dọ̀ wù fún náà wọ́n lóge yẹn lò ó bẹ́ẹ̀ ànábì ó sì ní sọ̀rọ̀ kí lóge àràbíyà ó dàrú wọn sí ọlọ́run lọ́wọ́ dọ̀ọ̀dọ́wù ni máa ní bẹ kò sí dọ̀ọ̀dọ́wù náà ó ti àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé dárákìlà asifal kèézà àwọn kèfèrí lọ́lọ́run pìpì àrẹ fún àwọn mùnáfìkì ìnàlì mùnáfìkì náà. dárákìlà asifal minan nar. wá tún yín wọn fún mi tú bá mi. lẹ́wọ̀n ìmọ̀lá mọ́tò orí. àwọn ìsáré tún. bàtà ńlá jáde dání sábà bìrà tọ́mọ́ bìrà. ẹ ká Ahmadu Mukhtar àbá àwọn àgbàdo wúwe àti bàbá wa Zakawi àbá àwọn ọlọ́kọ àti gbogbo ẹ̀yìn àlùfáà Abu Talib gbogbo wàhálà tó ń ṣe fún sí ọlọ́run ṣe rí àdíìsì wípé yóò wọ̀ ná àdíìsì yẹn àwọn alùsùn náà ló ní àwọn síyà náà wọ́n ládìísì tiwọn tí ṣẹ́ẹ̀dì náà lè sọ wípé kánà àbí ọ̀gbọ́n kánà àbí Abu Talib mu'minan yakitumu imanahu makhafatan ala bani Hashim àdìsí kan ní wọn náà àdìsí tiẹ̀ ló ń wọ́n lọ́wọ́ bí ní wọ́n wọ̀ náà èmi náà bẹ́ẹ̀ lè lọ́wọ́ mu ní òní wọ̀ náà jẹ́bi àti ọjọ́ máa jà ọ̀dà kìyàmà kọ́lọ́wọ́ tó yanjú ẹ̀ Abu Talib ò sí nù náà àdìsí tó ní Abu Talib ń bẹ nù náà Abu Talib ò ṣe kíni Abu Talib ò ṣe kíni kò sí nù náà kó ọba rẹ̀ ní sọ pé ń bẹ nù náà fún mi ẹlẹ́ẹ̀kejì Abu Lahabi tọ́lọ̀ ní bàbà tìyàdà Abi Lahabi wà tábà Abu Lahabi ò sí nù náà. Akaramakumul karim. méjèèjì ń wojú lẹ̀ fún ọ máa ṣiṣẹ́ lórí ẹ̀. lọ́wọ́lẹ̀ ìmọ̀lá mọ́tò lórí fún bàtà. làwọn jáde parí Sàmú àmìlá. tọ́mọ́ bìrà. èmi ò sọ̀rọ̀ aláìní làákà yìí bóun ti máa sọ yẹn ṣé ẹ máa pé òun tiẹ̀ wèrè ni ó ti yé báwọn àwọn tó sì fi wèrè ni wọn nítorí wọn jẹ́ wèrè ni pé bí ọlọ́gbọ́n bá sọ ọ̀rọ̀ ọgbọ́n kalẹ̀ wèrè ní máa bú ọgbọ́n ni ọlọ́gbọ́n tó bá fẹ́ fèsì lórí ọ̀rọ̀ ọlọ́gbọ́n òbí sọ̀rọ̀. Abu Talib ò sí nù náà. Abu Talib ò sí nù náà Abu Lahabi ò sí nù náà àwọn méjèèjì ò sí nù náà. mẹ́rin wá tí o bá rí bẹ́ẹ̀. bàbá rẹ̀ ní ti sọ fún ọ wípé ń bẹ nù náà àbáyà tó sọ bẹ́ẹ̀ fún ọ yá mu wa. kàtẹ́ndúrókà àrètí ẹ̀. ó ti yé báwọn ìwárò yẹ ń ju sí ẹ bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ nà. wọ́n ṣe. wa arju minka al-ijaba al-wafiya. tọ́ ọ máa ń ka tíra tọ́ ọ ka kọ́ńbọ́ọ̀lù ìyàwó rẹ. ọmọ ẹgbẹ́ tíra lọ ń kà tọ́ ọ ka kọ́ńbọ́ọ̀lù ìyàwó rẹ. bọ́ọ̀ bá wà lè mú wálẹ̀ kan náà má sáré jáde gbìyànjú kó ojú tó ọ̀sẹ̀ kan kó tó jáde. àyè máa tètè máa jáde rẹ̀ ńjọ́ kejì ní ọ̀rọ̀ rẹ̀ yìí fi wọ international. torí pé èmi tẹ́mi sọ̀rọ̀ kìí jẹ́ péjọ kan náà ni mo wá. wọ́n fẹ́ fèsì lérí ọ̀rọ̀ tí èmi ṣe rìsáàtì rẹ̀ láàrin oṣù mẹ́fà. wọ́n fẹ́ fèsì ó ti jáde ńjọ́ kejì ibi tí wọ́n ti máa ń mọ̀ yí pé èèyàn lẹ́kọ̀ọ́ nù. èyí ṣe àdìbò báwọn. Abu Talib ò sí ní kíni. kò sí nù náà. Abu Lahabi ò sí kíni. kò sí nù náà. wèrè kù lérí omi náà wọ́n bọ̀ wá mi rí ya. ẹ má máa bá Ọlọ́run dájọ́ ẹ má máa bá Ọlọ́run dájọ́ tí ọ̀dá ẹ sì má bá nábì máa sọ ọ̀rọ̀ tá nábì ọ̀sọ́ kò sí bí ànábì ti ní Abu Talib ń bẹ nínú náà kò sí bí ànábì ti ní Abu Lahabi ń bẹ nínú náà Ọlọ́run ò wí bẹ́ẹ̀ ànábì ò sì wí bẹ́ẹ̀. àyàgbọ́n ọgbọ́ karamakumul karim. Abu Talib ò sí nù náà sẹ́. Abu Lahabi ò sí nù náà. gbogbo àyàtọ̀ ọba rí máa kó bọ̀ wá. ọba aláàkíyèsí máa bọ̀ wá. ìwà dọ̀jọ̀kú ìwà sàlàyé fún ọ wọn náà padà wá jùlẹ̀ wípé èyí tó ń wíwù gan ó tó rojọ́ rẹ̀ wájú Ọlọ́run tó bá ní wọ́n wà nù náà. subhana rabbika rabbil izzati amma yasifun.
ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá kàrámù náà bá ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ. Lábàbẹ̀ tó sọ mí mọ̀ ní ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.